Psalm 31 mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá wípé lamentation psalm ni David wà nínú ìpọ́njú lásìkò tó kọ Psalm 31 ni. Lásìkò tí David kọ Psalm 31 ìjà ìtìjú kò tí ẹ wá ń ṣe pé ó kàn wà nínú ìpọ́njú nìkan, ìtìjú ó dé bá David lákòókò náà. Gbogbo àwọn ọ̀tá Dávìdì ló dojú tì ní gbangba ní odindi ọba, kò kí ń ṣe ní kọ̀rọ̀. Wàhálà ti gba gbogbo agbára Dávìdì ò tiẹ̀ wá lágbára kankan mọ́ lákòókò náà. Wọ́n dìtẹ̀ láti gba ipò ọba lọ́wọ́ Dávìdì. Unfortunately ẹni tó dẹ̀ jẹ́ olórí ẹni tó dìtẹ̀ yìí, ọmọ tí Dávìdì fẹ́ràn jù ni. Lákòókò tí Dávìdì kọ sáàmù yìí, ó fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀. Àwọn tí ó jẹ́ pé David gbẹ́kẹ̀lé, especially àríran ẹ̀ tó jẹ́ pé òun ló máa ń sọ fún pé nǹkan báyìí ni kó bá ṣe, nǹkan báyìí ni kó bá ṣe, òun náà kẹ̀yìn sí David. So oríṣiríṣi irọ́, ìjà ahọ́n, mọ́mì tó gbẹ́sìn láàárọ̀ wọ́n ti bá wa sọ, tómi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ìjà ahọ́n ó wá dìde sí David ní rẹpẹtẹ tó jẹ́ pé David ò mọ ọ̀nà tí David lè gbé gbà. Ṣùgbọ́n David ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. It doesn't matter nǹkan tí David lè máa go through, kò sí bógun yẹn ṣe lè le tó. David ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. David mọ̀ wípé Ọlọ́run ò lè fi òun sílẹ̀. David mọ̀ pé lóòótọ́ òun ẹ̀ṣẹ̀ òun ló gbé òun débi tó dé yìí o. Kò kí ń ṣe pé bóyá ṣe mọ̀ pé tí ó wá jẹ́ pé wọ́n bá David jà, a sọ pé àwọn èèyàn yìí wọ́n kàn kórìíra mi ni o, kò sí kankan tí mo ṣe fún wọn, Olúwa ó yá òdodo mi ni kó fi dá mi lóhùn. Ṣùgbọ́n ní eléyìí David sọ pé Olúwa mi ì lódodo kankan, òdodo tirẹ̀ nìkan ni, torí mo ṣẹ̀. David mọ̀ pé òun ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ló gbé David débi tó dé ní Psalm 31. A sì ṣe mọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, mo ti sọ fún wa lọ́sẹ̀ tó kọjá. Ìyàwó oníyàwó David bá lò pọ̀, kò dúró ń bẹ̀. Ìgbà tọ́kọ tí ó lọ bá yàwó lò pọ̀, David ó lo ọgbọ́n tó bá láti make sure wípé òun pa ọkọ obìnrin náà. Ọkọ obìnrin náà iṣẹ́ Ọlọ́run sì ló lọ ṣe. Olúwa sì sọ pé ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ o, ó máa jẹ ìyà ní o David jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ o. Olúwa dáríjì o pé mi ní fi ẹ́ sílẹ̀, mi ò ní kọ̀ ẹ́ sílẹ̀. Ṣùgbọ́n whatsoever seed a man soweth, you will reap it o. Èso tó gbìn David wàá ká. Olúwa sì sọ fún pé idà tó fi pa Ùráyà, idà yẹn kò ní kúrò lé ẹ̀ David, kò ní kúrò. So àwọn èèyàn dìde ogun sí David. Ọmọ tó bí ó dìde ogun sí Ifá àtàwọn ọmọ, kí n má sọ pé ọmọ tó bí, ó kà pé léyìí tó dìde ogun sí Psalm 31 yìí, èyí tó fẹ́ràn jù nínú àwọn ọmọ ẹ̀, Absalom, òun ló wá dìde ogun rẹpẹtẹ sí bàbá rẹ̀. So ní Psalm 31 yìí, kí ni David tiẹ̀ fẹ́ ká really mọ̀? David fẹ́ ká mọ àwọn nǹkan téèyàn lè ṣe láti fi handle stress, pé nígbà tí ìpọ́njú bá dé, báwo lèèyàn ṣe lè ní ìgboyà, báwo lèèyàn ṣe lè dúró ṣinṣin tó jẹ́ pé èèyàn á sì rí òpin wàhálà yẹn. Àwọn nǹkan tí David sọ nìyẹn. Mo kàn máa sọ fún wa ní ìkan péré ni mo sọ̀rọ̀ lé lórí, ó dẹ̀ ni mo sọ last week, oníkan la máa sọ̀rọ̀ lé lórí. So tá bá ń kà lọ, máa explain wọn. Àwọn nǹkan bíi 8 ni David ló wà nínú Psalm 31 yẹn pé èèyàn lè fi handle stress. And eléyìí tó pọ̀ jù ń bẹ àti ṣe. Ìkànnì mi tí sọ̀rọ̀ ń pa ìtẹ́lẹ̀, òun ni mo sọ̀rọ̀ ń pa ẹ̀ ní last week wípé don't let the devil steal your confidence. Ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ gbọ́ mi. Ẹ má jẹ́ kí ohunkóhun kó gba ìgbẹ́kẹ̀lé tẹ́ ní nínú Ọlọ́run. Ṣé ẹ rí, tí ìgbẹ́kẹ̀lé téèyàn ní nínú Ọlọ́run tó bá ti kúrò, Sátánì aráyè wọlé á kàn máa ṣe bó ṣe wù ni. Nítorí téèyàn bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run mọ́ pé àti ẹ̀ ti gbàdúrà jẹ́ akúkú ti ka ọ̀rọ̀ Ọlọ́run náà, àdúrà ò tiẹ̀ wá wúyàn gbà, àti ẹ̀ ti ka ọ̀rọ̀ Ọlọ́run náà gan. Tó bá ti dé stage yẹn, ẹ jẹ́ kéèyàn tètè wá help. Ẹ pariwo sókè káwọn èèyàn lè rú, káwọn tó wà ní Ọlọ́run tó ní fáyà kán lè ràn yàn lọ́wọ́. Torí tí ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run tó bá ti kúrò, kí ló wá kù? Kò sí nǹkan kan tó kù. Kò sí. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá, mo ní ẹ tí ò bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run mọ́, ó rí bí mọ́tò, ìbá ìjẹ́ pé wọ́n ṣẹ̀ rà á ní tuntun,
tó bá yọ táyà ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tán ní kí mọ́tò yẹn máa lọ, báwo ló ṣe fẹ́ ṣe move? tó bá tiẹ̀ sì yọ ẹ́ńjìn kúrò ní mọ́tò, tí táyà bá wà ń bẹ̀ tó bá fọwọ́ tì mọ́tò àti ẹ̀sì tì, bọ̀ nígbà tẹ́ bá ti ẹ́ńjìn tuntun wà ń bẹ̀ gbogbo ẹ̀ tuntun, bọ̀ tẹ́ yọ táyà mẹ́rẹ̀ẹ̀rin ẹ bá ní kí mọ́tò máa lọ, kò síbi tó fẹ́ lọ. téèyàn bá ti lose confidence, tí ò bá ti sí ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run mọ́, joy, ayọ̀ á disappear, ayọ̀ á kúrò. táyọ̀ bá sì ti kúrò, ìbẹ̀rù á wọlé. tí ìbẹ̀rù bá sì ti wọlé, ẹ ti agree pẹ̀lú Sátánì nìyẹn. torí Sátánì a gbọ́dọ̀ agree pẹ̀lú ẹ̀ kó tó lè ṣe ẹni tí inú ayé wa. àbórè bó ṣe máa ń múyàn agree pẹ̀lú ẹ̀, òun ni wípé kó fi ìbẹ̀rù, á mú ìbẹ̀rù wá, ó lè mú àlá burúkú wá, ó lè mú ìran burúkú wá, á mú bẹ̀rù. tẹ́ bá ti lè fọ́ọ̀lù fún bẹ̀rù yẹn, Sátánì ráyè wọlé. bó tí ìgbẹ́kẹ̀lé yín nínú Ọlọ́run tó bá dúró bíi ti Dáfídì mọ̀ pé òun ṣẹ̀, ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó dẹ̀ mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ òun lòún jẹ, ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run, Dáfídì kò let go. Dáfídì di òpó Ọlọ́run mú ni. Dáfídì di Ọlọ́run yìí mú ṣiṣiṣiṣi ni pé ẹni tó bá rí bẹ̀rẹ̀ ìpọ́njú, òun ló máa rópin ẹ̀ o. as long as téèyàn bá ti dì mọ́ Ọlọ́run, you see, ọmọ Dáfídì Solomon gan sọ fún wa ní ìwé Proverbs, ìwé òwe, Proverbs 23 verse 18. Proverbs 23 verse 18. Mi Yorùbá ẹ lọ ka Yorùbá ẹ, but òyìnbó ẹ sọ pé for surely there is an end. There is an end. Nǹkan tó bẹ̀rẹ̀ yìí ó ní end o. As long as you are in the Lord Jesus Christ, surely there is an end. There is an end. If you know the beginning of the problem, you will also know the end. As long as you have Jesus Christ in your boat. Tí Jésù bá ti lè wà nínú ọkọ̀ ẹ, ìwọ tó rí bẹ̀rẹ̀ ló máa rí òpin ẹ̀. Ìgbẹ̀yìn journey tọ́lọ́run bá ti wà nú ẹ̀, ògo ni o, is glory. He always ends in glory. So ẹ má jẹ́ kí ohunkóhun, ẹ má jẹ́ kó gba confidence wa, ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run, ẹ má jẹ́ kó gbà. mo mọ̀ pé Olúwa sọ bẹ́ẹ̀, mo sì dúró tí nǹkan tọ́lọ́run sọ, kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. mo dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run, mo dúró pé Ọlọ́run yìí òtítọ́ ni. Ọlọ́run yìí is El Shaddai, gbogbo agbára, gbogbo nǹkan ló ní everything. I'm just holding on to him. ẹni tó bá ti gbẹ́kẹ̀lé kò kì í jẹ́ kójú tì. So I'm holding on to him. When you hold on to him, at the end, ẹ rí i pé ògo ló máa já sí. Joseph kò sọ ìgbẹ́kẹ̀lé ẹ̀, kò sọnù nínú Ọlọ́run ni o. Ọlọ́run fi hàn Joseph wípé àwọn ọmọ bàbá ẹ̀ gbogbo ló máa forí balẹ̀ fún, pé bàbá àti ìyá ẹ̀ gan máa forí balẹ̀ fún. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn tí Ọlọ́run fi àlá hàn Joseph? Níṣe làwọn ẹ̀gbọ́n ẹ̀, níṣe ló fẹ́ pa, níṣe ló lọ jù sínú wẹ́ẹ̀lì níbi tó jẹ́ pé kò ti ní rí ẹ tó máa rescue ẹ̀ ń bẹ̀. but Olúwa gbé kúrò. ó kúrò lórí ìyẹn, wọ́n lọ tà á síbi tó jẹ́ pé kò tiẹ̀ sẹ́bi tó máa rí mọ́. ká ní kò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, kí lẹ rò pé mo máa sọ nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run tó dẹ̀ ṣèlérí, ṣé ibi ìlérí ṣe máa wá sí ìmúṣẹ leléyìí ni? ṣùgbọ́n Joseph ò sọ ìlérí rẹ̀ for confidence, ẹ̀gbẹ́kẹ̀lé ẹnu Ọlọ́run kò sọnù. ó mọ̀ pé ọba tó bá ti ṣèlérí yìí ó máa mú ìlérí ṣẹ ni. God is a faithful God o, olódodo lọ́lọ́run o. Ọlọ́run ò yí padà o. as long as tá bá ti di òpó Ọlọ́run yìí mú. wọ́n tún gbé Joseph, wọ́n tún débi tó lọ, wọ́n tún lọ gbé sínú ẹ̀wọ̀n. nǹkan tí ò ṣe rárá, but nínú gbogbo ẹ̀ kò ṣẹ̀ o. Joseph sá fún ẹ̀ṣẹ̀, ó gbàgbọ́ nínú Ọlọ́run yìí, ó ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run yìí. at the end of the day, ṣé Joseph ṣé kò di ológo? Joseph di ológo, ó di prime minister. ṣùgbọ́n tó bá jẹ́ pé ó doubt Ọlọ́run, tó sọ pé Ọlọ́run náà àgbàdúrà tó fi jù sínú wẹ́ẹ̀lì, wọ́n tà ń sóko ẹrú, òun tún débẹ̀ ẹ̀ṣẹ̀ tó òun ṣẹ̀, wọ́n lọ gbé òun sínú ẹ̀wọ̀n. gbogbo irú Ọlọ́run, irú ìlérí wo eléyìí tó òun ti ẹ̀gbà Ọlọ́run yìí gbàdúrà ó ti ẹ̀wù òun gbà mọ́. Joseph ò ṣe bẹ́ẹ̀ o. Joseph di òpó Ọlọ́run mú títí dé òpin. so ìgbẹ́kẹ̀lé wa nínú Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọnù. ọ̀rọ̀ ìyànjú kan tí mo máa sọ̀rọ̀ lé lórí nìyẹn. àwọn tó kù àti sọ tẹ́lẹ̀. ìkejì ni pé take refuge in the Lord quickly. sá wọnú Ọlọ́run lọ, tẹjú mọ́ Jésù. nígbà tásìkò ìpọ́njú bá ti dé, kò síbi tá tún lè sá lọ ju ọ̀dọ̀ Ọlọ́run o. ó nìkan ní ààbò wa o.
sá wọnú Ọlọ́run lọ. A ti ṣe yẹn nígbà tá a ṣe Psalm 23. Ìkẹta ni wípé know that God is fighting for you. Mọ̀ pé Olúwa ń jà fún ọ. Olúwa ń jà fún wa. Òun ló ṣèlérí. Ó lóun máa jà fún wa. Ó ní I will contend with àwọn tó bá contend pẹ̀lú ẹ̀. Àwọn tó bá ń bá yín jà lèmi ó bá jà. Òun lọ́lọ́run sọ o. So ká ní ìgbẹ́kẹ̀lé wípé àwọn tó ń bá wa jà yìí, ìjà náà ò ń ṣe tiwa tọlọ́run ni o. Olúwa sì ń jà. Ká ní ìgbẹ́kẹ̀lé, ká gbàgbọ́ wípé Olúwa ń jà fún wa. A ti ṣe yẹn náà. Ìkẹrin pé my times are in God's hands. Màá sọ̀rọ̀ lórí yẹn díẹ̀ gbà tá bá ń ka Psalm 31. Ṣé rí ìgbà wa? Ọwọ́ Ọlọ́run ló wà o. Kò sí lọ́wọ́ wa o. Gbogbo àtàárọ̀, àtọ̀sán, àtalẹ́ ọwọ́ Ọlọ́run ló wà. Kò sí kankan tá lè yí padà. Ẹ jẹ́ ká gbà wípé gbogbo ìgbà wa, ẹni tó dá wa, tó mọ̀ wá, tó mọ̀ wá, ó ní gbogbo ìgbà wa wà lọ́wọ́ rẹ̀ o. Ká má rò pé a gbọ́n ju Ọlọ́run o. A lè gbọ́n ju Ọlọ́run lọ nítorí ìgbà wa ọwọ́ Ọlọ́run ló wà. A ní láti gbàgbọ́, a ní láti mọ̀ wípé ìgbà wa ọwọ́ Ọlọ́run òun ló wà. Ìkarùn ni wípé nínú àkókò tí Dáfídì wà yìí, èèyàn máa béèrè fún ìtọ́sọ́nà o. Olúwa, ọ̀nà wo ni kí n gbé gbà? Ọ̀nà wo ni kí n ṣe? Kí ni kí n ṣe Olúwa? Ká má máa dá ṣe nǹkan. Èèyàn ká ní ẹ lọ bá bàbá kan bí kan báyìí. Tó bá lọ ṣe eléyìí, ẹ jẹ́ ká bi Ọlọ́run. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run, wàá gbóhùn bàbá rẹ. Tó bá tiẹ̀ ń ka Báíbù, wàá rí nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣe nínú Báíbù. Pé o kàn tiẹ̀ ń kà lásán. Nǹkan tọ́lọ́run fẹ́ kó ṣe, Ọlọ́run máa ṣí ojú rẹ̀ láti rí nínú Báíbù. Ẹ jẹ́ ká máa béèrè fún ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ọlọ́run. Dáfídì béèrè fún guidance pé Olúwa, ìwọ lámọ̀nà mi o. Gbogbo nǹkan ti dàrú, ṣùgbọ́n kọ́ mi ní ọ̀nà tó yẹ kí n gbà. Ìkẹfà ni pé ká gbàdúrà. Mo ti sọ títí. Kìrìsìtẹ́nì tí ò bá gbàdúrà, ó ń béèrè fún wàhálà ni o. Ẹ jọ̀ọ́. Tí àdúrà tí ò bá, kò sẹ́ni tí àdúrà máa ń dùn mọ́, bóyá ń dùn mọ́ wọn kan. Tó bá jẹ́ pé láti bẹ̀rẹ̀, ara ò ní fẹ́ gbà. Ara ò ní fẹ́ gbà àdúrà. Tá bá sọ pé òkè mo fẹ́ gbàdúrà 1 hour nsìn, ara kò ní fẹ́ gbà. Nígbà lóríṣiríṣi àmọ́ wá sọ́kàn yín. Èèyàn máa fight ẹ̀ ní o. The kingdom of God suffereth violent ni o, and the violent taketh it by force. Èèyàn máa fagídí dìde pé mo láti gba àdúrà ni. Torí nínú àdúrà yìí, ó ní ìtúsílẹ̀ ti lè dé o. Téèyàn ò bá gbàdúrà, èèyàn á jẹ́ kí nǹkan yẹn tún máa gùn sí ni o. A ń láti gbàdúrà. Tá bá délé a lè lọ ka Acts of the Apostles chapter 9 verse 11 to 13. Acts of the Apostles chapter 9 verse 11 to 13. Ẹ máa rí pé nínú àdúrà, ó ní Sọ́ọ̀lù tó di Paul ló ti rí iṣẹ́ ìyanu rẹ̀ gbà. Níbi tójú ẹ̀ fọ́ tọ́lọ́run ní kó lọ dúró sí, àdúrà ló ń gbà ń bẹ̀ o. Níṣẹ́ ló ń gba àdúrà. Ẹni tọ́lọ́run rán sí, Ananias Ọlọ́run rán sí. Lọ́lọ́run sọ fún wípé lọ bá níbi tó wà. Tó lọ gbàdúrà fún kójú ẹ̀ lè láyé ní mi ò lọ, mo ti gbọ́n pa ẹni yìí rí. Ṣùgbọ́n torí pé Sọ́ọ̀lù ṣì ń gba àdúrà níbi tó wà. Bible sọ pé torí pé ó ṣì ń gba àdúrà, Ọlọ́run wá sọ fún Ananias wípé òkè kò ṣe bí ti tẹ́lẹ̀ mọ́, ó ti di ìránṣẹ́ mi nsìn. Nínú àdúrà ni o. Nínú àdúrà ni. So ẹni tí kò bá gba àdúrà, bí pé ó mú rúùfù ilé ẹ̀ ó ṣí kúrò ni o. Pé anything kó kàn máa wọlé. So ẹ jọ̀ọ́ jẹ́ ká dìde. Orí Exceeding Grace channel tí a ti ní ṣe Bible study wa, mo ní àwọn àdúrà síbẹ̀. Ẹ tẹ́ pé àdúrà ro lójú. Ẹ máa rí ti midnight. Apostle Joshua Selman, mo ṣe síbẹ̀ bí 4 or 5 hours. Ẹ máa play ẹ̀. Àwọn prayer point tó ń pè, ẹ máa bá gbà. Tó bá ti dé stage kan, tẹ́ bá gba àdúrà dé stage kan, ẹ máa rí pé Ẹ̀mí Mímọ́ á wá fún yín lóore ọ̀fẹ́. Àdúrà yẹn á ṣe wá bẹ̀rẹ̀ sí ní máa dùn mọ́ yín. Ẹ wá lè máa gbà lọ, ẹ lè máa gbà lọ. But níbẹ̀rẹ̀ Sátánì ò ní fẹ́ kẹ́ gbà rárá. Ó máa mú rẹ̀wẹ̀sì wá ni. So ẹ wo àwọn fídíò tó lè help yín. Ẹ máa play ẹ̀ lábẹ́lẹ̀ kẹ́ wá máa gba àdúrà títí agbára yẹn tó máa fi agbára àdúrà yẹn á fi gbé yín, tá máa fi gbé yín wọ̀. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi àdúrà ṣeré. Then ohun ìkeje tí ó sọ náà ni pé ká máa yin Ọlọ́run, ká sì máa dúpẹ́ fún Ọlọ́run fún àwọn nǹkan tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀. Ká mọ̀ pé Ọlọ́run tó ti ṣe àwọn nǹkan yìí tẹ́lẹ̀, he's still on the throne o, kò lọ bí kankan. Ó máa tún ṣe míì. So àti ìkẹta náà ni wípé
ká sá fún ẹ̀ṣẹ̀, ká má tẹ̀lé àwọn tó lọ ń wá ọlọ́run mìíràn lọ síbi kankan. Dávìdì sọ pé èmi yàtọ̀ sáwọn yẹn olúwa, lóòótọ́ mo ṣẹ̀ ṣùgbọ́n mi ì tẹ̀lé àwọn tó ń wá ọlọ́run mìíràn, àwọn tó ń ṣe èké mi ì bá wọn ṣe o, àwọn alágàbàgebè tó ń ṣe ọ̀nà méjèèjì papọ̀ èmi ò ṣerú ẹ̀. Ìwọ ọlọ́run yìí nìkan ni mo fi ṣe ìgbẹ́kẹ̀lé mi. Ó dẹ̀ sá fún ẹ̀ṣẹ̀. So ẹ jẹ́ ká ka Psalm 31. So Psalm 31 mo sọ fún wa pé lamentation psalm ni, psalm ọ̀fọ̀ ni. Nígbà tí Dávìdì máa bẹ̀rẹ̀, Dávìdì bẹ̀rẹ̀ pẹ̀lú worship bó ṣe máa ń ṣe. Tó bá já wa ni bó ṣe ń dùn wá yẹn la máa ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run. Ṣùgbọ́n Dávìdì bẹ̀rẹ̀ pẹ̀lú pé olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé, olúwa ìwọ ni mo gbẹ́kẹ̀mí lé. Mi ò gbẹ́kẹ̀lé pé mo jẹ́ ológun, mi ò gbẹ́kẹ̀lé pé mo ní ọgbọ́n kankan, mi ò gbẹ́kẹ̀lé pé èèyàn kankan tún wà bí kan tó tún lè ràn mí lọ́wọ́. Gbogbo ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ nìkan ni ọlọ́run, nínú rẹ nìkan ni. Ó ní nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run ojú ò kì í tì o. Romans 10:11. Romans 10:11. Ó ní nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà ọ́ gbọ́ ojú kì yóò tì í. Ẹni tó bá ti gba ọlọ́run yìí gbọ́ ojú kì yóò tì í. So David sọ pé gbà mí nínú òdodo rẹ, nínú òdodo rẹ ni o, torí mi ò lódodo kankan, mo ti ṣẹ̀, mo mọ̀ pé mo ṣẹ̀, mo jẹ̀bi, ṣùgbọ́n olódodo ni ọlọ́run. You are a faithful God o. You are righteous. Nínú òdodo rẹ olúwa má jẹ́ kójú tì mí, gbà mí, ṣàánú fún mi. Ní verse 2 ó ní dẹ etí rẹ sílẹ̀ sí mi. Ìyẹn ló jẹ́ ká mọ̀ pé lásìkò tí Dávìdì wà nínú ìpọ́njú yìí ó ti rẹ̀ ṣe mọ̀ pé tó bá ń ṣàìsàn tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ò ní lọ sókè dáadáa, èèyàn máa láti gbétí sí ẹ̀gbẹ́ ẹ̀ láti gbọ́ nǹkan tó ń sọ dáadáa ni. So Dávìdì sọ pé olúwa gbétí rẹ sí ẹ̀gbẹ́ mi dáadáa kó lè gbọ́ nǹkan tí mò ń sọ, nítorí mò ń fi nǹkan tó ń dùn mí òun ni mo fẹ́ bá ẹ sọ olúwa. Ó ní dẹ etí rẹ sílẹ̀ sí mi, gbà mí nísinsìnyí. Ìwọ máa ṣe àpáta agbára mi, ìwọ ṣáà di àpáta, fi mí sínú àpáta yẹn. Nígbà tó bá ti wà nínú àpáta kí lọ̀tá fẹ́ ṣe? Kò sí kankan tán lè ṣe. Ìwọ jẹ́ àpáta mi olúwa, jẹ́ kí n kò wà nínú rẹ nínú àpáta yẹn. Kó wá jẹ́ ibi ààbò fún mi. Ilé ààbò tó jẹ́ pé ta bá ti fìyàn sí kò sẹ́ni tó lè wọbẹ̀. Ilé ààbò la pè á ti fortify ẹ̀ ráǹdì. Ìwọ jẹ́ bẹ́ẹ̀ fún mi olúwa. Jẹ́ ilé ààbò fún mi láti gbà mí lọ́wọ́ gbogbo nǹkan tí mo wà nínú rẹ̀ yìí. Ní verse 3 torí láti verse 1 to 4 yẹn petition ni, ó ń sọ ẹ̀bẹ̀ rẹ̀, ó sì ń sọ fún ọlọ́run láti verse 1 to 4. So ní verse 3 ó ní nítorí ìwọ ni àpáta mi àti odi mi. Ṣé máa pé ó ti gbàdúrà pé jẹ́ àpáta fún mi ní verse 2, jẹ́ ààbò fún mi láti gbà mí sílẹ̀. Ṣùgbọ́n ní verse 3 ó wá tún confirm, ó ń confess faith, ìgbàgbọ́ là ń pè léyìí o, pé nítorí ìwọ ni àpáta mi. So òun láti jẹ́ àpáta agbára, òun láti jẹ́ àpáta fún mi, òun láti fi mí pamọ́ sínú àpáta yẹn. Ìwọ ni àpáta mi àti odi mi. Nítorí náà, nítorí orúkọ rẹ ni o, mi ò deserve ẹ o, but for the sake of your name kó orúkọ rẹ kó má bàa di ìsọ̀rọ̀ òdì sí. Torí wọ́n á sọ pé Dávìdì náà ọlọ́run náà ló ń sìn látọjọ́ yìí. Orúkọ olúwa nítorí orúkọ rẹ ni o, orúkọ rẹ kó má bàa di ìsọ̀rọ̀ òdì sí. So nítorí orúkọ rẹ máa ṣe ìtọ́ mi, guide me, fọ̀nà hàn mí, má jẹ́ kí n ṣe tara mi, máa ṣe amọ̀nà mi olúwa. Ìkan tó trust on verse 3 yẹn ni pé ìwọ ni àpáta mi, ilé olódì mi, tọ́ mi, ṣamọ̀nà mi gẹ́gẹ́ bí orúkọ rẹ. Nítorí orúkọ rẹ má jẹ́ kí n ṣe ẹsẹ̀ gbé, má jẹ́ káwọn ọ̀tá, má jẹ́ kán sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì sórúkọ rẹ ọlọ́run. Verse 4 ó ní yọ mí jáde nínú àwọn tí wọ́n nà sílẹ̀ fún mi ní ìkọ̀kọ̀. Ṣé máa pé ní ìkọ̀kọ̀ ni wọ́n na àwọn yìí sílẹ̀ fún Dávìdì, ọmọ tí Dávìdì bí fún rẹ̀ ni o. Ọmọ yẹn á lọ sẹ́nu géètì tí wọ́n ti máa ń dájọ́. Àwọn tán bàbá yẹn bá ti dá lẹ́jọ́ tán bá ti ń jáde bọ̀ ní báwo ni wọ́n ṣe jẹ́ tán dá yẹn kò dáa rárá,
tó bá jẹ́ òun ní báyìí lòun ṣe máa dá ẹjọ́ yẹn, báyìí lòun ṣe máa ní à ń torí pé ọmọ tó fine tó handsome ní Absalom, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn Absalom, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́ràn ṣe mọ̀ bó ṣe míwà ó ti ní plan pé ó fẹ́ gbàjọba ni. So ọgbọ́n tí ẹ tún lè lọ kà á àti ṣe tẹ́lẹ̀, ọgbọ́n tí Absalom ń lò lójoojúmọ́ títí tó fi débi wípé gbogbo àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ wọ́n ti join pẹ̀lú Absalom lọ́jọ́ kan náà ni Absalom kàn fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀ ò sì mọ̀ pé gbogbo ìgbà yẹn wípé wọ́n ti dè àwọn sílẹ̀ torí ẹni tó yẹ kó sọ fún ó ti dìkan náà pẹ̀lú Absalom, àyí tó fẹ́ àríran ẹ̀ ló yẹ kó sọ fún, but David ò mọ̀ pé Absalom ti ń ṣe gbogbo nǹkan yẹn wípé so Olúwa wọ́n ti dè àwọn sílẹ̀ fóun níkọ̀rọ̀ òun ò mọ̀, ṣùgbọ́n ìwọ yọ mí má jẹ́ kí n kó sínú àwọn náà. Ó ní torí ìwọ ni ààbò mi, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé, yọ mí nínú àwọn tí wọ́n dẹ sílẹ̀ fún mi. So ńgbà tó máa fi dé verse 5, David bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa confidence, ìgboyà tó ní nínú Ọlọ́run. Ṣé ní pé tí kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú petition, ńgbà tó máa tún dé verse 5 níṣe ló ń sọ ìgboyà, mo mọ irú Ọlọ́run tí mò ń sìn, mo mọ irú ẹni tọ́lọ́run yìí jẹ́, mo mọ̀ pé ẹni tó bá nírú Ọlọ́run yìí ojú ò lè tì í, ẹni tó bá nírú Ọlọ́run yìí ogun kankan ò lè borí rẹ̀. David bẹ̀rẹ̀ sí ní sọ ìgboyà tó ní nínú Ọlọ́run. Ní verse 5 ó ní lé ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé, pátápátá mo jọ̀wọ́ ẹ̀ lé lọ́wọ́ ni, torí ẹ̀mí tá bá fi lé Ọlọ́run lọ́wọ́ kò lè sọnù, kò possible. Mo jọ̀wọ́ ẹ̀mí mi bí Jésù Kristi fúnra wọn gan ṣe sọ gangan ní Luke 23 verse 46 nìyẹn. Luke 23 verse 46, Jésù Kristi ọmọ Dávidi fúnra wọn náà sọ pé Olúwa lé ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé, torí Jésù Kristi ní ìdẹ̀mí yẹn láti tún jíǹde, so ó fi lé ọwọ́ Ọlọ́run. Sátánì ò ní access sí ẹ̀mí yẹn, ó fi lé Ọlọ́run lọ́wọ́. So David ṣe the same thing. David sọ pé Olúwa ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé, pẹ̀lú ẹ̀mí mi lọ́wọ́ Ọlọ́run kò sí kankan tó lè ṣe mí. My life is hid in Jesus. Tá bá ti gba Jésù Kristi àti fàyè wa àti fún Jésù Kristi, kò tún sáyé mìíràn. I have only one life and that one life is in Jesus Christ. So tó bá kàn sọ pé òun wá life mi, you are looking for your own life, because life kan tí mo ní ó ti wà nínú Jésù Kristi, mo ti fún kò tún sí mi mọ́, I have given it to him. So nǹkan tí David ń sọ nìyẹn wípé lé ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé, so Sátánì ò lè gbà torí mo ti fi lé ọwọ́ Ọlọ́run. Ó ní ìwọ ni ó ti rà mí padà, nítorí ìwọ ló rà mí padà, ìwọ ló máa ra ìràpadà yẹn kò pé ìwọ ló máa ń gbà mí nínú gbogbo ìpọ́njú, ìwọ ló máa ń yọ mí kúrò nínú gbogbo wàhálà, pé ìtorí ìwọ ló máa ń rà mí padà, ìwọ Ọlọ́run yìí lolùràpadà mi. So mo fi ẹ̀mí mi mo fi lé ọ lọ́wọ́. Olúwa Ọlọ́run òtítọ́, you are faithful o, Ọlọ́run òtítọ́ ni, you are so faithful and true lọ́lọ́run wa yìí, pé mo ní ìgboyà láti fi ẹ̀mí mi lé Ọlọ́run lọ́wọ́. Ọkàn mi balẹ̀ pé ẹ̀mí mi wà lọ́wọ́ Ọlọ́run. So ní verse 6 ó ní èmi ti kórìíra àwọn ẹni tí ń fiyèsí èké asán, iye àwọn tó tún wá Ọlọ́run mìíràn lọ síbi mìíràn, àwọn tó tún lọ wo bàbá yẹ̀mí wò, àwọn tó tún lọ ń wá ọ̀nà lọ síbòmíràn. David sọ pé èmi kórìíra wọn torí àwọn yìí ò mọ̀ kan tó ń ṣe ní àìmọ̀kan ni. Ó ní mo kórìíra wọn, ṣùgbọ́n èmi David o, èmi gbẹ́kẹ̀lé Olúwa, èmi ò tún gbẹ́kẹ̀lé nǹkan kan ẹlòmíràn, kò sọ Ọlọ́run kankan bí kankan lẹ́yìn Ọlọ́run. Èmi gbẹ́kẹ̀lé, mo gbélé Olúwa. So ní verse 7 ó ní èmi ò yọ̀. Imagine tó wà nínú ìpọ́njú tí wọ́n fẹ́ pa tọ́mọ ẹ̀ ti ṣe kú, tí wọ́n ń wá bọ́n ṣe máa pa Dávidi, ó ń sá lọ kúrò nínú ìlú ni o, nígbà tí ọ̀rọ̀ Psalm 31 ṣẹlẹ̀ o, ó ń sá lọ pé ká má lè rí òun pa ni o. Ó dẹ̀ ń sọ wípé èmi ó yọ̀, inú mi yóò sì dùn nínú àánú rẹ. Kí ni ìdí tí Dávidi fi máa yọ̀? Dávidi mọ̀ pé ẹni tí kò bá yọ̀ nínú Ọlọ́run, kò sí bọ́lọ́run ṣe máa lè gba ẹni náà nínú ìpọ́njú. Mo sọ fún wa wípé it is with joy that we draw from the well of salvation. Ayọ̀ lèyàn fi ń fà nǹkan jáde kúrò nínú kànga ìgbàlà.
òun ni doro téèyàn máa fi ń fà nǹkan jáde. So tá bá ti banújẹ́ rẹpẹtẹ Sátánì á wá jókòó. But tá bá sọ wípé Olúwa èmi ò ní banújẹ́, èmi máa yọ̀ ni torí àánú Ọlọ́run kò kì ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. Mo máa dúró lórí àánú Ọlọ́run ni. Nǹkan tí David ń sọ nìyẹn. Ó ní èmi ó yọ̀, inú mi yóò sì dùn nínú àánú rẹ. Nítorí ti ìṣẹ́, ó ń ṣẹ́ ní ìṣẹ́, inú ìṣẹ́ ló wà o. Ó nítorí ti ìṣẹ́ òun. Ó ní but ìwọ ti mọ ọkàn mi nínú ìpọ́njú. Ó mọ̀ pé mo wà nínú ìpọ́njú. God, you are aware. So ọkàn mi balẹ̀, mò ń yọ̀, even though nínú ìṣẹ́ ni mo wà, ṣùgbọ́n mò ń yọ̀ nínú àánú rẹ nítorí mo mọ̀ pé mo wà nínú ìpọ́njú. Ìwọ nìkan náà ló sì máa gbà mí kúrò. So mi ò banújẹ́, mi ì banújẹ́ àtọ́. Ó ní ìwọ kò, verse 8, ó ní ìwọ kò sì sé mi mọ́ sí ọwọ́ àwọn ọ̀tá mi. Ìyẹn ni pé ìwọ ò fi mí lé àwọn ọ̀tá mi lọ́wọ́. Ìwọ fi ẹsẹ̀ mi tẹ̀lẹ̀ ní ibi ààyè ńlá. Ṣé ẹni tí wọ́n ń lé, tí wọ́n ṣe kú, tán fẹ́ pa, tó jẹ́ pé ó ń sá kúrò ní ìlú, ó dẹ̀ ń sọ ìgboyà tó ní nínú Ọlọ́run wípé Olúwa ó tiẹ̀ fi àyè gbà mí pàápàá. Ó fi àyè pé ibi tí mo wà yìí mo lè, I have room to stretch. Mo ti rí bí náà pásí náà ẹsẹ̀ sí. Pé inú àyè ńlá ló jẹ́ kí n fẹsẹ̀ mi tẹ̀lẹ̀ torí ẹ̀rù ò bà mí torí mo ní Olúwa. Mo mọ̀ pé ò ní ever fi mí lé ìfẹ́ àwọn ọ̀tá mi lọ́wọ́. Mo mẹ́ni tí mò ń sìn, mo mẹ́ni tí mo ní. So nígbà tó ti wá sọ ìgboyà rẹ̀ nínú Ọlọ́run tán, nígbà tó máa dé verse 9 to 13, níṣẹ́ ló wá bẹ̀rẹ̀ sí ní lament. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìpororo àbí kí ló sọ ní Yorùbá. Ó wá ń ṣọ̀fọ̀ nǹkan tó ṣẹ̀ wá bọ́dà ẹ̀ gangan ló ṣẹ̀ wá ń sọ. Ó ní verse 9, ó ní ṣàánú fún mi. Àròyé Dávìdì leléyìí o fún ìrànlọ́wọ́ láti borí o, pé Olúwa ó láti ṣàánú fún mi láti borí o, láti verse 9. Ó ní ṣàánú fún mi Olúwa nítorí tí èmi wà nínú ìṣẹ́, inú ìṣẹ́ ni mo wà yìí Olúwa. Ojú mi fi ìbìnújẹ́ ru, gbogbo ojú òun ló ti gbẹ pátápátá bíi ti Jóòbù. Ó ní kò tiẹ̀ wá ń ṣojú nìkan, ó àfẹ́ẹ̀tì ọkàn òun, ó àfẹ́ẹ̀tì inú òun pàápàá. Ṣé mọ̀ ọ̀rọ̀ tó bá bójú á bá inú, àbáwò làwọn Yorùbá ṣe máa ń sọ. Ọ̀rọ̀ yẹn ó ti bá gbogbo ara òun. Nítorí náà Olúwa, àánú nìkan ni mo nílò, torí àánú nìkan ló lè ṣe mo ti ṣe o. Èmi fúnra mi mọ̀ pé àánú nìkan, àánú torí Ọlọ́run aláàánú lọ́lọ́run. Ṣàánú fún mi Olúwa. Ní verse 10, ó ní èmi fi ìbìnújẹ́ lò pé nǹkan burúkú ló ní ìbìnújẹ́ lòun wá fi ń lo ọjọ́ òun. Ìbìnújẹ́ burúkú ni ọmọ tó fẹ́ràn jù. Láwá lé ọba kúrò lórí ìtẹ́, ọba wá dẹ tó ń sá kúrò láàrin Jerusalem, tó fẹ́ sá jáde kúrò. Irú ìbìnújẹ́ wo ló lè tó yẹn? Ó ní ìbìnújẹ́ lòun wá fi ń lo ọjọ́ òun. Ó ní àti ọdún òun ti ìmí ẹ̀dùn pẹ̀lú ohun ò tiẹ̀, there is nothing tó ń fóun ní tó jẹ́ kí ọkàn òun kó máa yọ̀jú pé òun kàn dùnnú nínú àánú Ọlọ́run nìkan ni. Wípé so agbára òun tiẹ̀ ti kú nítorí ẹ̀ṣẹ̀ òun ló kó gbogbo eléyìí bá òun o. At least ó fún rẹ̀ mọ̀. Ṣé bẹ́ẹ̀ pé èèyàn mi náà máa cover ẹ̀ṣẹ̀, a máa ṣe bẹ́ẹ̀ ní pé kò sí nǹkan tí mo dẹ̀ ṣe. Àdẹ̀mọ́ wá ìtọ́lọ́run ṣe é ṣe gbogbo nǹkan yìí, ṣùgbọ́n Dávìdì mọ̀ wípé ẹ̀ṣẹ̀ òun ló gbé òun débi tóun dé o. So ó ní agbára mi tiẹ̀ wá kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Ó ní àwọn egungun gbogbo ẹ̀tẹ̀ tí wá rún. Nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn. Ẹ̀ṣẹ̀ máa ń gba agbára lọ́wọ́ onígbàgbọ́ ni. Ẹ̀ṣẹ̀ máa ń rún egungun ni, á wá rún. So Dávìdì sọ pé Olúwa ṣàánú fún mi. Ẹ̀ṣẹ̀ tí mo ṣe yìí, nǹkan tó kólẹ̀ ti pọ̀ jù. Ṣàánú fún mi. Ní verse 11, ó ní òun tiẹ̀ ti wá di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá òun gbogbo. Imagine odindi ọba tí gbogbo èèyàn respect tẹ́lẹ̀. Ó wá di ẹni táwọn èèyàn ń tẹ̀lé tán lé lọ láàrin ìgboro. Ifá tí ńgbà tán tiẹ̀ ń lọ pàápàá, ṣe làwọn èèyàn tiẹ̀ ń bu. Ìdílé Sọ́ọ̀ kan tiẹ̀ wà tó fẹ́ sọ lóko, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ sí Dávìdì. Pé òun tiẹ̀ ti wá di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá òun gbogbo. Pẹ̀lú láàrin àwọn aládùúgbò. Gbogbo àwọn tó ti mọ̀ pé odindi ọba tẹ́lẹ̀, wọ́n kàn tiẹ̀ wá rí Dávìdì, ẹ̀rù ń bà wọ́n àti ẹ̀ ti súnmọ́ Dávìdì because ẹni tó bá súnmọ́ Absalom máa pa.
ṣe mọ̀ tán bá ṣe kú ẹni tó bá wà against ẹni tó ṣe kú yẹn wọ́n á pa gbogbo wọn ni. So àwọn èèyàn lọ dìmọ̀, àwọn èèyàn lọ gúrùpù Absalom ni wọ́n wà, wọ́n fi Dávidi sílẹ̀. Tẹ́ bá rántí ńgbà tá a ṣe Bible study ìkan tí Absalom ṣe fún bàbá ẹ̀. So ó lóun ti di ẹni ẹ̀gàn láàrin àwọn ọ̀tá òun gbogbo, pẹ̀lú láàrin àwọn aládùúgbò òun. Ó lóun tiẹ̀ ti wá di ẹ̀rù fún àwọn ojúlùmọ̀, because you come near him they will kill you ni. So ó ti wá di ẹ̀rù tán lè sún mọ́. Ó láwọn tó ń rí òun níṣe ni wọ́n yẹra fún òun, pé tó bá ti lọ faramọ́ Dávidi, very few tó jẹ́ pé wọ́n sọ pé ìwẹ̀ tán bá máa kú pa Dávidi kan kúkú pa àwọn ló join Dávidi. Eléyìí tó pọ̀ jù náà àwọn ọ̀rẹ́ Dávidi ló lọ join ní Absalom. So the same thing bẹ́ẹ̀ ni Jésù Kristi náà fúnra wọn, ó ṣẹlẹ̀ sí Jésù Kristi náà, ṣe mọ̀. So verse 12 ó ní òun ti wá di ẹni ìgbàgbé kúrò ní ìyè bí òkú. Ó wá di bẹ́ẹ̀ ni pé kò tiẹ̀ wá sọ́ba láyé mọ́ nígbà tó bàbá ti sí lórí throne tí ò sí lórí ìtẹ́. Kí ló wá wà tó di pé wọ́n ń dúró de ìṣẹ́jú sọ́mọ sọ pé àwọn ti bí Dávidi pa ló wá kù, pé so òun ti di ẹni ìgbàgbé kúrò ní ìyè bí òkú. Ẹ̀mí òun tiẹ̀ ti wá dàbí ohun èlò fífọ́. Èlò tó bá ti fọ́ kí ló fi ń ṣe, kò sí mọ́, ó ti useless. Pé bóun ṣe wá òun ti di ẹni pé òun ti di ẹni àṣàtì, kò tiẹ̀ sí àwọn èèyàn ti àwọn ọ̀rẹ́ ẹ̀ ti abandon ẹ̀, everybody ti abandon Dávidi tó rántí rò pé Absalom òun ni ọba. Verse 13 ó ní nítorí tí èmi ti ń gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀ ènìyàn, ó dẹ̀ gbọ́ ẹ̀gàn yẹn ó pọ̀ lóòótọ́. Ẹ lè ka 2 Samuel kẹ́ fi rántí 2 Samuel chapter 16 from verse 5 to 13. Kẹ́ wo bí wọ́n ṣe pẹ̀gàn Dávidi. 2 Samuel chapter 16 verse 5 to 13. Ará ìdílé Sọ́ọ̀lù, kẹ́ wo bó ṣe pẹ̀gàn Dávidi. Ó tiẹ̀ tún ṣépè fún Dávidi wò. Àwọn èèyàn tiẹ̀ ní pé bí a kàn lọ pa Dávidi ní ẹ fi sílẹ̀, ẹ̀ṣẹ̀ òun ló gbé òun débi tóun wà. Ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀gàn sóhun, ẹ jẹ́ kó fòun ṣẹ̀sín. Ọ̀tá ò ní fi wá ṣẹ̀sín lórúkọ Jésù o. So ó ní pé nǹkan tó ṣe òun ló gbé òun débi tí òun wà. Ó ní so nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ ní o, ó ń explain ní o. Ó ní nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ sí òun, wọ́n gbèrò àti gba ẹ̀mí òun kúrò. Nǹkan tí wọ́n sì ṣe nìyẹn. 2 Samuel chapter 15 verse 31. 2 Samuel chapter 15 verse 31. Ahitofel ó sọ fún Absalom wípé èmi nìkan ni mo mọ bó ṣe lè pa bàbá ẹ̀. Mo mọ bó ṣe lè pa, èmi la ríran ẹ̀, èmi lọ́lọ́run fún láti máa sọ gbogbo nǹkan fún. So Ọlọ́run máa ń ṣí ojú mi láti rí ayé àti láti rí ọ̀run. Tó bá ṣe nǹkan báyìí, ibi báyìí tó bá lọ bá bàbá ẹ̀ níbi báyìí, wàá rí bàbá ẹ̀ pa. Tó bá sì ti rí pa, wàá di ọba. Dávidi dẹ̀ ti mọ̀ fún rẹ̀. Dávidi sọ wípé Olúwa àfi tó bá ràn òun lọ́wọ́ o. Wọ́n ti gbèrò pé wọ́n fẹ́ gba ẹ̀mí òun o, pé ṣùgbọ́n Olúwa mo mọ̀ pé ó ní nǹkan tó lè ṣe. Ó ní turn the counsel of Ahithophel into foolishness. Ní ilé kóòtù ẹ̀ Yorùbá bíi pé èrò Ahithophel, ìmọ̀ràn tí Ahithophel aríran òun tó fún Absalom, ó ní ìbàjẹ́. K'Olúwa kó sọ di asán. And nǹkan tó lè wá dẹ̀ ṣe lóòótọ́ nìyẹn. Òun ni wọ́n ṣe rí Dávidi pa. Torí ìgbéraga Absalom kò jẹ́ ká Absalom gbọ́rọ̀. Absalom sọ pé aríran bàbá òun, oríran títí náà gbogbo eléyìí ṣẹlẹ̀. Òun ló fẹ́ sọ nǹkan tóun fẹ́ ṣe fún. Má bá òun sọ gbogbo àwọn yẹn. Òun mọ nǹkan tóun mọ̀ ṣe. Ìgbéraga Absalom kò jẹ́ kí Absalom kó tẹ̀lé counsel tí Ahithophel fún. Débi pé Ahithophel gan bínú wípé òun tóun ti ń ríran fún ọba tí kò sọba tó gbóhùn lẹ́nu rí. Absalom wá kọ counsel o, òun náà lọ para ẹni, ó lọ pokùnso ni o. Ẹ tó ríran náà. So wọ́n gbèrò láti gba ẹ̀mí Dávidi. Ṣùgbọ́n Dávidi bẹ̀bẹ̀ pé kí Olúwa kó yí ìmọ̀ Ahithophel kó yí padà. Olúwa sì yí padà. So Jeremiah chapter 20 verse 10 to 11. Jeremiah 20 verse 10 to 11. A lè kà níbẹ̀. Ó ní Prophet Jeremiah bí ìgbà márùn gan ló kò ti scripture yìí. Ó ní nítorí mo gbọ́ ẹ̀gàn
ọ̀pọ̀lọpọ̀ ó ní ìdààmú níhà gbogbo àwọn ẹ lè ká pé ikọ̀ tí Dáfídì sọ ń bì náà òun ni prophet Jeremiah òun ló fi quote but ní verse 11 dẹ̀ ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù. I love that pé kò ní fi ṣe gbogbo bọ́n ṣe ń pẹ̀gàn mi sí, kò ní fi ṣe bọ́n ṣe ń fi ahọ́n bá mi jà, kò ní fi ṣe gbogbo àwọn tán dẹ sílẹ̀, kò ní fi ṣe gbogbo ọ̀nà tán gbà. Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù nítorí pé wọ́n á ṣubú ojú á sì ti gbogbo wọn lórúkọ Jésù. Gbogbo ọ̀tá tó bá dìde sí wa kò ní fi ṣe bọ́n ṣe ní ìgbéraga tó tọ́lọ̀ pọ̀ wọ́n lágbára tó, gbogbo wọn ló máa ṣubú níwájú wa lórúkọ Jésù, nítorí wípé Olúwa ń bẹ lọ́dọ̀ wa bí akọni ẹlẹ́rù. Olúwa ń bẹ lọ́dọ̀ wa. So ní verse 14 ó wá bẹ̀rẹ̀ sí ní confess sí, ó tún renew confidence ẹnu Ọlọ́run, ó ti sọ àwọn nǹkan tó ń ṣe o, ó tún padà pé Olúwa ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ Olúwa, èmi ní ìwọ ni Ọlọ́run mi, yìnyín lọ́lọ́run mìíràn Olúwa. Gbogbo ẹ̀ le koko, wọ́n fẹ́ gba ẹ̀mí òun, kò sọ́nà àbáyọ, ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ Ọlọ́run yìí lọ́nà àbáyọ. Mo gbẹ́kẹ̀lé ọ Olúwa, mo gbẹ́kẹ̀lé ọ. Èmi sọ wípé ìwọ ni Ọlọ́run mi ò ní Ọlọ́run mìíràn, mi ò join àwọn tó kù tó ń ṣe àgàbàgebè. One way yìí nìkan ni mo tẹjú mọ́ Jésù Kristi, kò sọ́nà mìíràn níbí mìíràn. Ó ní verse 15 ó ní ìgbà mi ń bẹ lé ọwọ́ rẹ. Tán bá máa rí òun pa á jẹ́ pé bí ìgbà òun ṣe rí lọ́wọ́ Ọlọ́run nìyẹn. Tán bá sì ní rí òun pa á jẹ́ pé bó ṣe rí lọ́wọ́ Ọlọ́run nìyẹn, torí gbogbo ìgbà òun ọwọ́ Ọlọ́run ló wà. Kí lòun á tẹ̀ wá bọ́dà ara òun fún? Ọlọ́run ti gbogbo wa láti kọ ìwé wa o ká tó wá. It is written of me ni o bí Jésù Kristi sọ. Tèmi kí tó wá àti kọ sílẹ̀, torí Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àti òpin, ó ti mọ̀. Ó ní before you were even formed in your mother's womb, I know you. Tí bàbá àti ìyá ò tiẹ̀ tí ìmọ̀ wá, ó ní I know you. So gbogbo ìgbà wa ọwọ́ Ọlọ́run ló wà, ọwọ́ Ọlọ́run ló wà. So ó ní ìgbà mi ń bẹ lé ọwọ́ rẹ, gbà mí lé ọwọ́ àwọn ọ̀tá mi àti lé ọwọ́ àwọn tí ń ṣe inúnibíni sí mi. Mo rò pé òbí ló fi kọ ní gbà mí lọ́wọ́ ọ̀tá kémi má ṣe pòfo. So pé ìgbà mi ń bẹ lọ́wọ́ rẹ Ọ̀bángíjì, gbogbo ìgbà wa ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ má jẹ́ ká gbéra wa lọ́kàn sókè. A ti kọ̀wé rẹ̀ ká tó wá sínú ayé o, bá ṣe máa gbé ìgbésí ayé wa, gbogbo ẹ̀ ló ti wà ní àkọsílẹ̀. Olúwa máa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá, Olúwa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá àti gbogbo àwọn tó ń ṣe inúnibíni sí wa. Olúwa máa deliver wa lọ́wọ́ wọn. So ńgbà tó wá tún dé verse 16 sí 18 ó tún wá bẹ̀rẹ̀ petition rẹ̀ pé Olúwa, mo mọ̀ wípé mo wà nínú àkókò báyìí, ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí Olúwa ẹ má ṣe dájọ́ wọn náà o. Àwọn èèyàn yìí àwọn náà ò ní escape irú nǹkan tó ṣe gbogbo o, ẹ má ṣe dájọ́ wọn. Ṣùgbọ́n ní tèmi Olúwa ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ, torí ìránṣẹ́ rẹ ni mí. Nísìn Dáfídì ò sọ wípé torí pé mo jẹ́ ọba, ìránṣẹ́ Ọlọ́run òun ni mí. Ẹni tó bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run òun ni ìránṣẹ́ Ọlọ́run o. Kò ń ṣe gbogbo onígbàgbọ́ ni ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n onígbàgbọ́ tó bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run tó ń wá bí ìjọba Ọlọ́run á ṣe máa lọ sí iwájú, òun là ń pè ní ìránṣẹ́. Ẹni tó bá sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, Olúwa ṣèlérí wípé òun ò ní jẹ́ kí ọ̀tá kó borí rẹ̀. Òun ló ṣe sọ wípé touch not my anointed and do my prophet no harm. Má fọwọ́ kan ẹni àmì òróró mi o. Tó bá fọwọ́ kàn máa ṣèdájọ́ ẹ̀, máa dá ẹ lẹ́jọ́. So Dáfídì wá ń lò yẹn sìn wípé ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ìránṣẹ́ rẹ lára. Gbà mí nítorí àánú rẹ, ìránṣẹ́ rẹ ni mo jẹ́ Olúwa. So gbà mí nítorí àánú rẹ. Ní verse 17 ó ní má ṣe jẹ́ kí ojú kí ó tì mí Olúwa, nítorí tí èmi ń ké pè ọ́. Ẹni tó bá ń ké pè Ọlọ́run olójú òní tí o. Ká má sọ pé torí pa ti lọ́lọ́run ó dẹ̀ yẹ kọ́ Ọlọ́run mọ̀ nǹkan tó yẹ kó ṣe. Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀ o. Ó ní ké pè mí ni o, ké pè mí
à ń láti ké Dáfídì ké pe Ọlọ́run o à ń láti ké pe Ọlọ́run nínú àdúrà so pé Olúwa má ṣe jẹ́ kí ojú kí ó tì mí nítorí tí èmi ń ké pè ọ́ ènìyàn búburú ni kí ojú kí ó tì o gbogbo àwọn tó jọ pílánì ibi yìí àwọn ni kójú kó tì ó Olúwa àwọn ni kí a mú dákẹ́ ìsà òkú àwọn yẹn gangan ni kẹ́ palẹ̀ wọn mọ́ kí ló dẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́ Olúwa palẹ̀ wọn mọ́ Ahitofele fún rẹ̀ ló lọ commit suicide ló lọ hang ara ẹ̀ torí pé Absalom kò gba ìmọ̀ràn tóun fún Absalom fún rẹ̀ gangan òun ló bá lọ gbogbo àwọn tó support Absalom gbogbo àwọn tó jọ plan ẹ̀ gbogbo pátápátá gbogbo wọn Ọlọ́run dẹ̀ clear fún Dáfídì lóòótọ́ so ní verse 18 ó ní àwọn ète èké àwọn liars àwọn tó jẹ́ pé wọ́n á fi ẹ̀jẹ̀ sínú wọ́n á máa tutọ́ funfun God bless you ma irọ́ ni o nǹkan tó wà nínú wọn nǹkan burúkú ni àwọn ète èké ó ní Olúwa àwọn yẹn ni kí ẹ mú dákẹ́ o ẹ silence wọn forever ni tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti ilé ẹ̀gàn sí àwọn olódodo àwọn kan wà tó jẹ́ pé wọ́n á kàn dé máa sọ̀rọ̀ ẹ̀gàn ètè burúkú wọ́n á máa fi bà àwọn ìránṣẹ́ Ọlọ́run jẹ́ tó bá bà ìránṣẹ́ Ọlọ́run mìíràn jẹ́ ẹ̀jẹ̀ ní fẹ́ lísìn sí nǹkan tí ìránṣẹ́ yìí ń sọ irọ́ sì ni o àwọn gan ni wọ́n dá o àwọn gan ni wọ́n ti bà nǹkan jẹ́ o ṣùgbọ́n àjẹgbódò tó ń wẹ́ni kúnra ni wọ́n á fẹ́ bà ti ìránṣẹ́ mìíràn wọ́n á fẹ́ bàjẹ́ so ó ní Olúwa àwọn ètè èké yìí ò ní kí ẹ mú dákẹ́ àwọn tí ń sọ̀rọ̀ ohun búburú ní ìgbéraga àti ilé ẹ̀gàn sí àwọn olódodo verse 19 ó ní oore rẹ ó ti tóbi oore Ọlọ́run tóbi tí ìwọ ti fi ìṣúra dè àwọn tí ó bẹ̀rù rẹ Olúwa ti ní oore tó tóbi fún gbogbo ẹni tó bẹ̀rù rẹ treasure ní ìṣúra ní níwọ̀n ìgbà tá a bá ti fi Ọlọ́run yìí sílẹ̀ tá a bá ti lè di òpó Ọlọ́run yìí mú Dáfídì sọ pé oore Ọlọ́run oore títóbi ni o ó ti fi ìṣúra dè àwa tó bẹ̀rù rẹ ní o ó ní oore tí ìwọ ti ṣe fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ Olúwa ó ti oore yìí ó ti fi síbẹ̀ fún gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé níwájú àwọn ọmọ ènìyàn Olúwa sì ṣe é fún wa lóòótọ́ níwọ̀n ìgbà tá a bá ti fi Ọlọ́run yìí sílẹ̀ tá a dẹ̀ máa fi ẹ̀ṣẹ̀ tá a máa fi ṣeré gbogbo ìṣúra tọ́lọ́run ti ní fún wa gbogbo ẹ̀ ló máa ṣe fún wa kó tó di pé Jésù Kristi tiẹ̀ máa dé lórúkọ Jésù so verse 20 ó ní ìwọ ó pa wá mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ wow Olúwa ìyẹn ni pé ojú rẹ gangan báyìí because we are the apple of his eyes o ẹyin ojú Ọlọ́run ni mí ẹyin ojú Ọlọ́run ni gbogbo ọmọ Ọlọ́run tó wà lórí òkè Síónì so ẹni tó bá lóun fẹ́ ṣe ibi sí ni ó tọwọ́ bọ ẹyin ojú Ọlọ́run ni ẹni tó bá sì tọwọ́ bọ ojú Ọlọ́run kí ló máa ṣẹlẹ̀ sí ìyẹn kù láàrin òun àti Ọlọ́run so Dáfídì sọ pé Olúwa pa mí mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù ìgbéraga àwọn ènìyàn ní ọmọ onígbéraga ìdìmọ̀lù pride of man ó ní ìwọ ó pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ rẹ kúrò nínú ìjà ahọ́n ṣé rí mọ́mì tó ń gbẹ́sìn láàárọ̀ wọ́n ti sọ̀rọ̀ ìjà ahọ́n mọ́mì wa ní Olúwa náà ti sọ̀rọ̀ ìjà ahọ́n ṣé rí èèyàn mìíràn kò gbé ìbọn o kò mú àdá o ṣùgbọ́n ó fi ahọ́n á dẹ̀ fi pààyàn ahọ́n yìí á dẹ̀ fi pààyàn ṣe mọ̀ Dáfídì sọ wípé Olúwa ìwọ ṣáà máa pa mí mọ́ níbi ìkọ̀kọ̀ iwájú rẹ o torí àwọn onígbéraga yìí kò sí nǹkan tó lè ṣe ahọ́n wọn nǹkan burúkú ló wà láhọ́n tí wọ́n fi ń sọ nǹkan tó ń sọ síta òun kọ́ ló wà nínú wọn o òun kọ́ ṣùgbọ́n Olúwa ìwọ ṣàrọ̀ra pa mí mọ́ tó bá ti pa mí mọ́ ilé tó kù wíìsì Yorùbá sọ pé gbogbo ẹbọ ló ṣe é rúpẹ́ ẹbọ alárùkà péye gan ló burú jù ṣe rí anyway kí n má waste time lórí ọ̀rọ̀ ahọ́n but ìjà ahọ́n wọ́n ti bá wa sọ láàárọ̀ ibi tán ní ká lọ kà ẹni tó bá ti ń lo ahọ́n rẹ̀ fún ohun búburú life and death is in the tongue èèyàn mìíràn ń lo ahọ́n rẹ̀ fún ìyè ni ṣùgbọ́n èèyàn mìíràn ahọ́n rẹ̀ fún ikú ló ń lò ahọ́n rẹ̀ ìdájọ́ sì wà o ìdájọ́ wà ẹni tó lo tiẹ̀ fún ìyè ẹni tó sì lo tiẹ̀ tó lò fún
ikú, gbogbo ẹ̀ ló ní ìdájọ́. Kò sí o Dáfídì kúkú sọ níbi tá a máa rí sìn. So ní verse 21 ó ní olùbùkún ni Olúwa nítorí tí ó fi ìṣe ìfẹ́ ìyanu rẹ̀ hàn. Nísìn Dáfídì wá ń give testimony ṣe mọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Aràn Ọlọ́run létí àwọn kan tó ti ṣe tẹ́lẹ̀. Ó nítorí Ọlọ́run yìí o, even though ó wà nínú ìpọ́njú o, ṣùgbọ́n Ọlọ́run yìí olùbùkún ni Olúwa o. Nítorí ó máa ń fi ìṣe ìfẹ́ rẹ̀, ó máa fi ń hàn èèyàn. Ó dẹ̀ ti fi hàn òun rí ní ìlú olódi. Ṣé rántí pé strong city kan wà tí Dáfídì ti lọ ja ogun, tí àwọn tó lọ bá ja ogun bẹ̀ tán lọ pe Sọ́ọ̀lù pé máa bọ̀, ọ̀tá ìwà ń bí kò lè escape. Fortify city, ìlú yẹn wọ́n fortify yẹn ni kò sí béèyàn ṣe lè jáde. Tí Dáfídì bí Ọlọ́run wípé ṣé òótọ́ ni Sọ́ọ̀lù ń bọ̀, Ọlọ́run sọ pé Sọ́ọ̀lù ń bọ̀ lóòótọ́ ni. Olúwa kí wá ní ká ṣe? Wọ́n ní Sọ́ọ̀lù ń bọ̀, escape ni. Kí ni Dáfídì dẹ̀ ṣe? Dáfídì àtàwọn ọmọ ẹ̀ ṣe ni wọ́n fo wọ́ọ̀lù yẹn. Ọlọ́run dẹ̀ gbé wọn fo wọ́ọ̀lù yẹn, wọ́n dẹ̀ survive. So Dáfídì rántí pé ìwọ tó gbà mí ní ìlú olódi, òun ló tún òfò tó tún kọrin I can run through a troop and leap over the wall, hallelujah hallelujah. Pé ìwọ tó gbà mí ní ìlú olódi ní tó fi ìṣe ìfẹ́ ìyanu rẹ̀ hàn mí ní strong city, ìlú tó jẹ́ pé wọ́n fortify tí siege wà, ó dẹ̀ gbé mi kọjá. So olùbùkún ni Olúwa yìí o, ó tó gbójúlé o, ó tó gbọ́kànlé. Verse 22 ó ní nítorí tí mo ti wí ní ìkánjú mi pé a ké mi kúrò níwájú rẹ̀. Nínú ìkánjú ni mo ṣe sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ mi. Mo sọ wípé ẹ̀ṣẹ̀ yìí ti mú mi kúrò níwájú Ọlọ́run. Nítorí ẹ tó bá ti ń ṣẹ̀ lóòótọ́, Olúwa ò kì í lè wo ẹ̀ṣẹ̀. Olúwa máa ń gbójú kúrò lẹ́ṣẹ̀ ni. Ó ní ṣùgbọ́n ìwọ gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi nítorí mo bẹ̀bẹ̀ sí ọ Olúwa. Ìwọ gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi nígbà tí mo ké pè ọ́. Tá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tá sì ti kọ̀ sílẹ̀, kó ṣe pé ká kàn jẹ́wọ́ ká tó máa ṣe ẹ̀ṣẹ̀ náà o. Torí Ọlọ́run ọkàn ló máa ń wò. Tá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, kò ní fi ṣe bó ṣe burú tó, tá sì kọ̀ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀. Olúwa máa gbóhùn ẹ̀bẹ̀ wa. Aláàánú lọ́lọ́run. Wípé so Olúwa, èmi rò pé mo tiẹ̀ ti kúrò níwájú rẹ pé ẹ̀ṣẹ̀ tí mo mi kúrò ni. Ṣùgbọ́n ó gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi nígbà tí mo ké pè ọ́. So ní verse 23 ó ní ó wá ń bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìránṣẹ́ ni o. Dáfídì ṣe iṣẹ́ ìránṣẹ́ ní 23 and 24. Bó dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn nínú gbogbo nǹkan ẹ̀. Dáfídì á fi iṣẹ́ ìránṣẹ́ sí láti lè encourage ẹni tó ń kà á. Irú àwa tá tún ṣe Bible study lénìí, káwa náà ká lè ní ìgboyà, ká lè fọkàn balẹ̀. Dáfídì wá ń sọ fún gbogbo wa wípé ẹ fẹ́ Olúwa o, ẹ fẹ́ràn Ọlọ́run yìí, gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́. Ó ní Olúwa máa ń pa onígbàgbọ́ mọ́. Ẹni tó bá ti gba Ọlọ́run yìí mọ́, Olúwa máa ń pa mọ́ ni o. Ó ní Olúwa sì máa ń san ní ọ̀pọ̀lọpọ̀ fún ẹni tí ń ṣe ìgbéraga. Àwọn onígbéraga náà, Olúwa máa ṣèdájọ́ tiwọn náà. Ẹ mọ́ rò pé wọ́n kàn ṣe é lásán pé wọ́n mú jẹ wọn mú jẹ o. Dáfídì ní òun fẹ́ ká mọ̀ wípé Olúwa máa san èrè iṣẹ́ ọwọ́ wọn fún wọn. Because he's a God of vengeance, so Ọlọ́run ẹ̀san, òun lọ́lọ́run tá à ń sìn yìí o. Ní verse 24 ó ní ẹ tújúká yóò sì mú yín lé àyà le gbogbo ẹ̀yin tí ó ní ìrètí ní ti Olúwa. Ẹ má bànújẹ́ mọ́, ẹ tújúká, ẹ ní ìgboyà nínú Ọlọ́run yìí. Ọba tó ń ṣèlérí tó sì máa ń mú ìlérí ṣẹ, òun ni Ọlọ́run tá à ń sìn yìí. Ẹ tújúká, Olúwa yóò sì mú yín ní àyà le. Mo fẹ́ rántí orin kan tó sọ pé ẹ tújúká yóò mú ọ láyà le, òun nìkan ṣoṣo ló lè gbà ọ́ dúró dolúwa gbọ̀ngbọ̀n àmín. Ẹ jẹ́ ká dúró de Olúwa, ẹ jẹ́ ká di òpó Ọlọ́run yìí mú. Olúwa yìí nìkan, òun ló lè gbà yàn lọ́wọ́ ọ̀tá o. Kò sí pé mo mọ̀ ọ́n ṣe, kò sálágbára kankan níbì kankan tó lè gbà yàn lọ́wọ́ ọ̀tá. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Psalm 31 verse 14. Verse 14 Psalm 31 yẹn. Dáfídì sọ wípé ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé ọ Olúwa. Èmi ní ìwọ ni Ọlọ́run mi. Ṣé Ọlọ́run rẹ lọ́lọ́run? Ẹni tí kò bá mọ Ọlọ́run, ṣó wá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run ni? Dáfídì sọ confidently pẹ̀lú ìgboyà, ó ní ìwọ ni Ọlọ́run mi. Ṣé Ọlọ́run rẹ ṣó ni Ọlọ́run yìí? Ìwé Jòhánù
Jòhánù kẹta ẹsẹ̀ ìkọkànlá, ẹ jẹ́ kí n sọ lóyìnbó, John 3:11. Ó ní olùfẹ́, má ṣe fara wé àwọn tó ń ṣe ohun ibi, má fara wé wọn rárá. Ó ní bí kò ṣe ohun tí ń ṣe rere. Ẹni tí ó ń bá ń ṣe rere ti Ọlọ́run ni. Ẹni tí ó bá ń ṣe búburú kò tí ì rí Ọlọ́run o, kò mọ Ọlọ́run rárá. Alágàbàgebè èèyàn kò mọ Ọlọ́run. Ẹni tó ń ṣe ibi tó sì ń fẹ̀ṣẹ̀ ṣeré, tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni tó ń mu gàárì, kò tí ì mọ Ọlọ́run o. Ó kàn tanra ẹ̀ pé onígbàgbọ́ lòun ni, kò tí ì mọ Ọlọ́run. So tí Olúwa yìí tó bá jẹ́ Ọlọ́run rẹ, wàá gbẹ́kẹ̀lé. Ṣùgbọ́n tó o bá tí ì mọ Ọlọ́run yìí, tó o tí ì gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, tó o tí ì ní relationship, tó o tí ì ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yìí, kò sí bó ṣe lè ní confidence nínú rẹ̀, kò sí bó ṣe lè ní ìgbẹ́kẹ̀lé nínú ẹni tó o mọ̀. Ṣé bí ẹni téèyàn bá mọ̀ lèyàn sọ pé mo jẹ́rìí ẹ̀. Yeah, you have to know him. You have to know this God. Ó láti kọ́kọ́ gbà sínú ayé rẹ̀. Kí relationship wà láàrin ìwọ àti Ọlọ́run yìí. Nígbà náà ló lè sọ wípé mo ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Wípé this one, ìpọ́njú eléyìí, this one also shall pass. Eléyìí náà á kọjá nítorí pé o ní Ọlọ́run. So ẹni tó bá wà lórí òkè Síónì, bóyá ó wá darapọ̀ mọ́ wa ni, àbó ti wà ń bí látọjọ́ yìí, ìwọ gan mọ̀ wípé iṣẹ́ rẹ tá bá gbé síta kò ṣeé gbọ́, gbogbo ẹ̀ ló pọ́n yóò bí ẹ̀jẹ̀. Oore ọ̀fẹ́ wà. Má jẹ́ kí Sátánì tàn ọ́. Kò sọ́nà kankan níbi òmíràn o. Jésù Kristi yìí nìkan ni ọ̀nà o. He is the way, the truth and life. Ọ̀nà yẹn straight ni o, kò pín sí méjì rárá. Tó bá ti bẹ̀rẹ̀ ọ̀nà yẹn way yẹn, tó bá ti lè bọ́ sórí ẹ̀ báyìí, á dẹ̀ gbé ẹ dé truth. Tó bá ti wá débi òótọ́ á dẹ̀ rọra gbé ẹ dé ìyè, á gbé ẹ dé life. Kò ní kọ́nà, kò ní bending, straight ni. So ó mọ̀ pé ìwọ gan ò sí lọ́nà yẹn. Ó kàn ń bá wa lọ chọ́ọ̀chì, ó kàn ń bá wa ṣe Bible study, ó ń bá wa wá sórí òkè. Ṣùgbọ́n ò rí ní relationship pẹ̀lú Ọlọ́run. Méjèèjì ló ń ṣe. Tó bá ṣe ti bí díẹ̀, wàá ṣe ti bí díẹ̀. Olúwa ò fẹ́ rú ẹ̀. Olúwa ò fẹ́ ẹ̀. Ọ̀kan ṣoṣo Dáfídì ṣe sọ, ó lè ní yàtọ̀ sáwọn àwọn elétè èké, àwọn tó ń wá rànlọ́wọ́ lọ síbòmíràn. Ó ní mo yàtọ̀. Ó lọ́lọ́run yìí nìkan ó ní mo fi ṣe ìgbẹ́kẹ̀lé mi. So tó bá fẹ́ fi Ọlọ́run yìí, Jésù Kristi, ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó wá láti wá gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀, láti wá fún wa ní ìyè. Tó bá fẹ́ gba Jésù Kristi yìí ní Olúwa àti olùgbàlà rẹ, àbó ti gba Jésù Kristi yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ìpọ́njú débi ti Dáfídì, níṣẹ́ ló lọ wá àwọn onírànlọ́wọ́, ló wá wọn lọ. Ìwọ náà mọ̀ wípé tí pè bá dún lénìí, ò lè méèkì ẹ̀. Ìwọ náà mọ̀ oore ọ̀fẹ́ wà fún ọ láti padà wá. Olúwa aláàánú ni o. He's a God of many chances o. Ṣùgbọ́n àkókò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Oore ọ̀fẹ́ wà fún ọ lénìí o. Oore ọ̀fẹ́ náà lè má tún wà mọ́ o. Ṣùgbọ́n oore ọ̀fẹ́ ó wà fún ọ lénìí. Tó bá gbọ́ ohùn tó ń sọ fún ẹ nínú ọkàn rẹ pé mò ń kanlẹ̀kùn ọkàn rẹ báyìí. Mo fẹ́ kó ṣílẹ̀kùn ọkàn rẹ fún mi. Olúwa ṣetán láti wọlé sínú ọkàn rẹ o. Olúwa fẹ́ gbà ọ́ là ní o. Oore ọ̀fẹ́ yìí lè má sí mọ́ fún ọ. So tó bá fẹ́ kájọ gba àdúrà, jẹ́ kájọ gba àdúrà. Kó gba Jésù Kristi, kó ní ìbẹ̀rẹ̀ ọ̀tun pẹ̀lú Jésù Kristi, ká bá lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo kọ̀ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀, mo kọ̀ sílẹ̀ pátápátá. Nítorí mo mọ̀ èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè.
Olúwa sì kọ orúkọ yín sínú ìwé yẹn tó bá sọ ọ́ lóòótọ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ tó fi èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ tó fi sílẹ̀, tí kò tún padà lọ sí èébì ẹ̀ tó gbé òpó tó dẹ̀ tẹ̀lé Jésù Kristi yìí lóòótọ́. Lọ́jọ́ náà àríra wa, àjọyọ̀ mára wa. The Lord bless you. Thank you all. Lórúkọ Jésù. Tújúká onígbàgbọ́ rẹ́rìn ayọ̀, kò má sí ààyè fún ìdààmú o. A ti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege, ṣàrọ́jú ṣàdúró kò lè rẹ́rìn ayọ̀. Ẹ jọ̀ọ́ ẹ dúró, gbogbo ẹ̀jẹ̀ ti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín. Ẹ di òpó Jésù Kristi yìí mú o. Ọjọ́ náà fẹ́ dé o. Ẹ má jẹ́ kí nǹkan ayé, ẹ má jẹ́ kí gbogbo àwọn kan tá à ń rí, ẹ má jẹ́ kí ó gba ìfẹ́ Jésù Kristi, ẹ má jẹ́ kó gbà nínú ọkàn wa. Lọ́jọ́ náà ẹ máa rí, a máa yọ̀ mọ́ra wa, a máa jó ni pé gbogbo àwa ọmọ orí òkè Síónì, gbogbo àwa báyìí la méèkì ẹ̀ lórúkọ Jésù. The Lord bless you all in Jesus' name.